nǹkan tí ẹ béèrè torí àsìkò bàbá wa ìmáàmù ìlú Ọ̀yọ́ tí wọ́n jẹ́ Fọdílátù Sheikh Barrister Bilal Hussein gẹ́gẹ́ lórúkọ wọn, Bilal lórúkọ bàbá. Bilal àwọn èèyàn kó wọn sọ́ọ̀lì mu ni wọ́n ń tẹ̀ mọ́ ọ̀la. Hussein ìbejì ni wọ́n tó ti yíba Hussein Barrister Bilal Hussein Akínọlá Akéúgbẹrú Ògùnbádó kọ́nà Balẹ̀kọ́lá kó jẹ́ kí Akéúgbẹrú ẹ̀yọ́ ni wọ́n tó kọ́nà kó jẹ́ kí wọ́n pẹ́ fún wa. Alájọsí dáadáa jọ ni wá, so àjọ ń gbé àjọ ń sùn àjọ ń jí nílùú Ìbàdàn bí tá àjọ ń gbé papọ̀. So níbi tí èmi kọ́lé sí àwọn ni wọ́n gbà mí lálejò lọ́dún tèmi débẹ̀. So gẹ́gẹ́ bí àti long story lọ́rọ̀ wọn so wọ́n wá jẹ́ èèyàn dáadáa pọ̀ kódà nínú oríire tí ìlú Ọ̀yọ́ sí ni pé irú wọn jẹ́ ìmọ̀ nínú oríire tí ìlú Ọ̀yọ́ sí o ni pé wọ́n jẹ́ ìmọ̀. So tí ẹ bá mo lè pera mi lákọ̀ọ́bí ìmọ̀ báyìí ṣe àwọn kan kan alákọ̀ọ́bí ọmọ ọba kéde kan lórí ọmọ ọba olórí ọmọ mọ́mù làwọn báyìí so ọmọ mọ́mù ẹ̀sà òkè káṣíkì náà lẹ́gbẹ̀ẹ́ bàtẹ́kì tí a bá wò dáadáa àti jẹ́ kó yíwa pé alásùnmọ̀ ọba ìmọ̀ dáadáa ni kọ́lá nígbà tí wọ́n ti kọ́mẹ́tọ̀ nàkọ́mí bá fẹ́ bàbá Fọlábí Dáúdù wọ́n ní ẹ̀sà òkè ní ó pè tó bá ti pè ẹ̀sà òkè gbogbo tó bá ti fẹ́ gbọ́ tó fọ́ ní details bàbá Sheikh Suleiman ẹ̀sà òkè nínú ọmọ Ọ̀yọ́ ṣe wáyé kí n kọ́kọ́ mọ́ láti níbẹ̀ àwọn mélòó lẹ́mọ̀ tó dáa ẹ̀rọ tó fẹ́ dé ìmọ̀ Ọ̀yọ́ nínú àwọn tí mo gbọ́ so from reliable source so reliable source yẹn náà ni bàbá Muhammad tó ní ó dà ní pé àwọn mẹ́jọ òun ni wọ́n wá ṣe interview tí ẹ wá fún exam. ẹ túmọ̀ sí pé ẹ̀yin mẹ́jọ fún wa ẹ̀yin kan fún mẹ́jọ náà sì ní pẹ̀jẹ́. àná bàbá wa wù dáná torí lórí ètò yàrá yẹn fẹ́ gbọ́ bó ṣe lọ bí bó ṣe kú ìṣẹ̀lẹ̀ púpọ̀ bẹ̀ ṣe pẹ́ láti ilẹ̀ ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ ìmáàmù yìí àwọn ọ̀gá ẹ̀jọ̀ máa ní àwọn ọ̀rọ̀ sọ lórí ẹ̀. kò sí kankan tó sẹ́yìn mi. tí láti ilẹ̀ náà bàbá ìmáàmù náà ti múra sí kínní kí làwọn múra ti mú torí àwọn ọ̀gbọ́n àwọn lóríṣiríṣi wọn fẹ́ kẹ́ bàbá wa ìmáàmù ìlú Ọ̀yọ́ Barrister Bilal Akínọlá nínú ọ̀n tá a jọ máa fi ń ṣàwàdà tí tá a bá jọ wà torí pé ẹlẹ́sìn ni wọ́n gbọ́dọ̀ fẹ́ sí yìí pọ̀ tí wọ́n ní kí bọ́nù táwọn odidi àsìkò nù so iṣẹ́ ìsìn náà ni jọ ń pa wọ́pọ̀ ládùúgbò gbogbo iṣẹ́ ìsìn pátálẹ̀ ti bá wọn bẹ̀ láì ní discriminate yìí pé ẹnìkan lélẹ̀ wọ́n kó yẹn jọ wọ́n kó yẹn mọ́ra so wọ́n á máa ń sọ tá a bá ń sọ̀rọ̀ lára wa tí bá ti wọ́n ní ọmọ ilé ìmọ̀ mọ̀ nínú àwọn àti àwọn ọmọ sáà rẹ̀ àti sẹ́wọ̀n káàrin àwọn àbẹ̀rẹ̀ lẹ́wà ẹ̀yin Ọ̀yọ́ ayọ́mọlẹ̀ wọ́n ní ustaz èèyàn burúkú lọ́yọ̀ máa ń yọ ọ́lẹ̀ Ọ̀yọ́ yẹn so wọ́n sáà máa táwọn fi ń sáwàdà pé lórí àfọmọ̀kọ́mọlé mọ́ nígbà tí mọ́mọ́ àwa tó tí ìmọ̀mù wà ná kọ́nà kọ́ba ní foríjì wọn tí wọ́n jáde láyé maria tí wọ́n lé mọ́mù lẹ́yìn pẹ̀lú ayé sáyẹn náà jáde fún wọn ní ustaz tí ẹ̀sìn rẹ̀ pé wọ́n lé mú mi. so mo ní ẹ jáde wo mo ní tó bá tásìkò yìí náà jáde so nígbà tí ó sì tó àsìkò so tí ó di pé wọ́n ní wọ́n ti yan bàbá wa láàfin nílùú Ọ̀yọ́ so tí wọ́n ní kó kálukú wá o kọ́ wa kó credential wa kó wọ́n wá gba fọ́ọ̀mù wọ́n wá sí gba gbogbo àwọn process yẹn àwọn náà wọ́n jáde so wọ́n kópa níbẹ̀ wọ́n lọ submit gbogbo everything wọ́n ní wọ́n submit wọ́n lọ gba fọ́ọ̀mù wà lé fún wọn ti set up committee bàbá wa láàfin wọ́n gbìyànjú gan torí pé aláàfin àwọn kọ́ ni wọ́n dá ìmáàmù yàn wọn ò sí ń jókòó screen wọn ò sí ń bí kankan ju pé committee wà wọ́n sì gbé sọ́dọ̀ àwọn mùsùlùmí tí wọ́n rí pé wọ́n kájú rẹ̀ professor nbẹ nbẹ tí wọ́n dá àwọn àfọ onímọ̀ professor wà nbẹ àwọn àgbààgbà so tí wọ́n jẹ́ onímọ̀ nílùú Ọ̀yọ́ wọ́n wà nbẹ kódà nínú àwọn tí ẹjọ́ jókòó níjọ́ wọn ń ṣe interview fún wọn ni mufti Ọ̀yọ́ wà mufti ìlú Ọ̀yọ́ inú wọn ni bàbá Wolóyè wà lọ́yọ̀ tẹ́yẹ̀ máa ń dákọ̀ Wolóyè lọ́yọ̀ sẹ́mọ̀ pé àǹkọ́ gbọ́dọ̀ so ṣé ń dáwọ́ dojú ogun gbogbo wọn wà bẹ́ẹ̀ so gbogbo wọn ni wọ́n wà nínú kọ́mítì yẹn so wọ́n sì ṣe kódà níjọ́ alákọ̀ọ́kọ́ bóra ni wọ́n ṣe. wọ́n ṣe tẹ́sí náà mo fẹ́ sàlàyé wọ́n pè wọ́n wá sílùú Ọ̀yọ́ níjọ́ wọ́n pè wọ́n bí ẹ ṣe pè wọ́n ní ìmáàmù ní ìpè pé wọ́n mọ̀ tí ní ká wà lẹ́yìn gbàtà ti sọ̀bìtì kéde ẹ lọ náà ni wọ́n ní sọ pé abẹ́ ṣe ẹ lọ ṣe sáàmù so wọ́n sì lọ nígbà wọ́n sì débẹ̀ àwọn ti wálé tí wọ́n bí ẹ ṣe parí ẹ̀sáàmù àwọn ẹnìkan kan lọ títí jùjù ìwé sí ìgbọ́wọ́ ògbélé wọ́n ti ta débàdàn padà alẹ́ yẹn ni wọ́n gbẹ̀gbà níbo lẹ́wà mo rò pé ta fi yẹ pẹ́ tó fi dìrọ̀lẹ́ ká níbo lẹ́yìn wà wọ́n ní àwọn ti wà bàdàn wọ́n ní ẹ tún ṣe ọ̀rà ní ọ̀la rítì ní ọ̀rà lẹ́sẹ̀ ẹ̀ ṣe rítì ní ẹ tún ṣe oníkíkọ́ lẹ̀ wọ́n ní wọ́n tó pè mí mo ní ẹ lọ lẹ́ẹ̀dẹ̀ ẹ̀yin náà ti sáré tètè wọlé wọ́n náà rò pé àwọn ti parí kiri wọ́n tó padà lọ. ní o túmọ̀ sí pé mo fẹ́ ní fún details gbogbo processing kódà inú wọ́n fún wọn ní tíra tù níjọ́ kejì yẹn ni pé káwọn èèyàn lọ translate ẹ̀wà mo rò pé àwọn tó dúró gan gbà lọ lé ni so àwọn dúró àwọn débẹ̀ ìjọ́ kejì ni wọ́n fi ń lé wọn lọ́wọ́ àwọn èèyàn kan wà sọ̀mìtì làṣẹ ní tiwọn wọ́n dẹ̀ tó translate àwọn náà ni wọ́n tó ṣe first. ẹ ṣe bàbá wa ìsàpè ẹ rí àwọn kan tí mo tó bẹ̀ tí mo fẹ́ kẹ́ ṣàlàyé àwọn náà lẹ ti ń ṣàlàyé fún wa nítorí pé ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wọ́n pé wọ́n yẹ ìmáàmù ọ̀yẹ̀ náà ṣé ọba ló ń dá yẹn náà ṣé ọba kápá tó dá yẹn náà ṣé sáfà lọ́ba yẹn ní òfin lọ́bẹ̀ bá fàṣà ní ìpàṣẹ ẹ rí pé ọ̀rọ̀ yẹn kílẹ̀ kan
ó dẹ̀ mú àǹfààní náà ká wá pàtàkì fi kó nítorí àwọn tí wọ́n tún bẹ pẹ̀lú wa ìjẹ́ kan bẹ tí a fẹ́ jẹ́ fún àwọn tó bá fi dà náà tábà wà wò dáadáa nígbà tí wọ́n máa parí exam bọ́ọ̀lù ọ̀bẹ náà tó pàwọn first. inú tá a gbọ́ ni pé nígbà tí wọ́n parí exam àwọn kọmitì lọ sọmítì fún bàbá wa láàfin wọn fún wọn ní report wọn ẹ mọ̀ pé kò sí bí èèyàn sì lè rí ọ̀pọ̀tọ̀ àwọn kan ó ṣe dáadáa àwọn ẹni ń ṣe dáadáa wọ́n mẹ́ńṣà àwọn bíi mẹ́ta orúkọ tí wọn náà wà bẹ́ẹ̀ kò sí ẹni tí ò ṣe dáadáa o nínú information tá a gbọ́ ṣàwọn káwọn gan bàbá àmọ́ wọn ọmọ ìkẹ́kẹ́ bọ̀ tí nígbà àwọn ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ lẹ́lòmíì bóyá nígbà táwọn ọmọ sí lásìkò òkèlè lẹ́lòmíì sọ ṣé bí kọ́mítì jẹ́ níta sọ fún àwọn aláàfin àwọn sọmítì pé èèyàn mẹ́ta wọ́n sì àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹni tẹ́ bá rí kẹ́ ẹ mú bẹ́ẹ̀ wọ́n gúdú o ṣùgbọ́n eléyìí ló ṣe first eléyìí ló ṣe second eléyìí ló ṣe third àmọ́ kò sí tẹ́ ẹ mú so but inú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí kọ́mítì sọ pé àwọn ni wọ́n ṣe dáadáa jùlọ bàbá wa ìmáàmù yìí nìkan ni ò nígo kankan tí wọ́n fara tì so bàbá wa láàfin kẹ́wò pé merit wọ́n sì wò wọ́n ti submit wa wọ́n sì mú orúkọ tí wọ́n rí pé eléyìí kò faramọ́ tó ǹkan yóò nàbà tó ṣùgbọ́n kò sí tẹ́ ẹ mú ẹ̀yọ́ sàtún láti gbéra wọn bó ṣe á fún ṣùgbọ́n tẹ́ bá mú kò sí tẹ́ ẹ mú bẹ̀ tí ẹ mú sọ bàbá láàfin ṣe dáadáa tí wọ́n bá kódà bí wọn ò mú inú mẹ́ta ọ̀sẹ̀ tí wọ́n yẹ wọn lọ́wọ́ rẹ̀ wò tí wọ́n tó lóko ṣùgbọ́n wọn ò lóko ìdí náà tí gbogbo ayé fi ń kí wọn. ìdí nìyẹn tí gbogbo ayé fi ń kí wọn mo ti yọ nǹkan tí mo fẹ́ yọ torí pé bàbá wa ìsà òkè tìǹbà ní kí ẹ tẹ́ mi bọ̀rọ̀ pé ibùsẹ̀kú gbọ́ fẹ́ ṣe bẹ́ẹ̀ mo bá wọn mẹ́tì kan wà ẹ bá rántí ẹ kàn mọ̀ṣá alhamdulillah àwọn mẹ́tì kan wà bẹ́ẹ̀ bá rántí ẹ kàn tá àbùsẹ́ ni bàbá wa ìmọ̀ ọ̀gbìn tàbí lánàá sẹ́yìn tí wọn bá wọn di máa mọ̀ ọ̀yọ́ wọn ti di máa mọ̀ fọ́málì àti pé àwọn tí ń jọ bàbá yìí wọn ní kó sáà mọ̀ sí kí n gbéra wọn gbàdúrà bàbá wa ìmọ̀ ọ̀yọ́ wọn ti wá di máa mọ̀ báyìí ọ̀rọ̀ kan tí wọn lọ rí social media táwọn yìí kan bínú àdínlá tó lọ síbẹ̀ torí wípé ní tí a fẹ́ sọ wọ́n sọ fún mi lábẹ́ aṣọ gbogbo ọ̀rọ̀ yẹn pátápátá ó ti jẹ́ olùsí ti bẹ́ẹ̀. kò tí ẹ sẹ́ni kankan tí ń bínú kò sẹ́ni kankan wọn ò sì bínú ẹ má bínú wọn ò bínú wọn kàn wò pé àwọn ikọ̀ yẹ àwọn àáfàá nínú Ọ̀yọ́ ni wọ́n wò pé àwọn ọ̀kárí àwọn àlọ́ wọ́n kàn fi ẹ̀hónú hàn so wọ́n dẹ̀ ti gbogbo ẹ ti sẹ́tù torí pé ìmáàmù òkú mẹ́ni kankan wọ́n ṣe ayẹyẹ fún wọn ni kì í ṣe ìmáàmù lọ sí ayẹyẹ débi pé wọ́n mọ̀ káàkiri gbogbo wọn dẹ̀ ti ṣe dáadáa. ẹ ṣe ti yẹn náà wọ̀nyẹn torí ìmáàmù ògbérò ọ̀rẹ́ ìmáàmù làwọn náà. torí pé tọ́nà bá ti ṣe kò sẹ́ni kankan tí ó lè yẹ àrígbé àánú Ọlọ́run náà ló yá bàbá wa ìmáàmù Ọ̀yọ́ àdókòtò dáa ọlọ́dàkùn ọlọ́gbà ní pẹ̀lú wọn. àwọn tó lọ wá lò ní gbogbo tí inú okùnfà àti kì í máa wọ́n wá gba bàbá aláàfin ọlọ́dàkùn jẹ́ kó pẹ́ àti gbogbo àwọn tí ọlọ́run lò láti jẹ́ kí bàbá wa ìmáà olórí ìlú náà ọlọ́dàkùn kó bá lè wà pẹ̀lú wọn kọ́lọ́ mọ́jẹ̀ kí wọ́n sàárẹ̀ tẹ́mi wọ́n gùn ó sì pẹ̀lú ìlú. ẹ náà bàbá ìmáà dáadáa. ẹ sì bá ní sàdúrà fún aláàjì igi ogun wọn dúró pọ̀ tí ẹ máa léèyàn dúró so lórí bí gbogbo nǹkan sí lọ number one ni wọn ọlọ́run jàgbára ọ̀tọ̀ fáwọn o àwọn náà ní chairman kọ́mítì so wọn kọ́ wọn dúró gan o ọlọ́run jàgbára ọ̀tọ̀ káwọn o wọn kájú rẹ o so. ó rí i pé ìlú Ọ̀yọ́ wọn ti fi pẹpẹ sílẹ̀ báyìí débi pé gbogbo àwọn ìlú náà máa tẹ̀lé lórí gbogbo wọn kí wọn ti gbé kalẹ̀ ní ìlànà tó náà àti ìlànà ọmọ Muhammad ẹni pé gbogbo ẹ̀ máa dọ̀ ní ìmáàmù wọ̀ sí discriminate tọ́lá àwọn ẹ̀ka ń wò pé àwọn lálùsùn náà ni kò lè káwọn ẹ̀mọ́ àlàmìlẹ̀ mú ti ẹ̀lẹ́kìrò ètò yìí bàbá wa jẹ́jẹ́ tíjà ní ìrìnàjò wà nínú orúkọ rẹ̀ máa sì jọ kúrò akẹ́kẹ́ ẹni tó bá mọ fátúsì dáadáa kọ́ lọ béèrè Sheikh Ismail Bámidélé àwọn bàbá wa lámúnigun àti mọ́mọ́ àti gbogbo alájọ́ ń ṣe papọ̀ ẹ má tẹ̀lé ọ̀rọ̀ social media jẹ́ àlò dáadáa gbogbo ẹ̀yà àfọ àwọn àtẹ̀jọ́ ọ̀dọ̀ lọ́yọ̀ ẹ má jẹ́ káwọn ẹ̀yà má tẹ̀lé lẹ́gọ̀fà. ẹ ṣe fún tẹ́ ẹ bá ń jẹun lẹ́yìn ẹ rí i pé programu kan ní lọ́tọ̀ tí mo fẹ́ dídí kì í dúkù mo fẹ́ pe àpá láti gbogbo mẹ́ta mẹ́rin láti oṣù yẹn ní àwọn tọ́pìkì méjì kan wà tó ń jẹ́ ká tó ń dákan tó bá sílẹ̀ láàrin jìdá ní àníwọ̀n àlùsùn náà ni wọ́n sàràtà lẹ́nu mọ́lẹ̀ mi ẹni pẹ̀lú mi láti wà lọ́dà bẹ́ẹ̀ láti Islam pẹ̀lú kẹ́tẹ́ sàmù fèsì lọ́wọ́ ìṣẹ́lẹ̀ káàkiri bàrà bàtà pẹ̀lú kẹ́tẹ́ ìlànà ìtọ́ pé àwọn àti àwọn Muslim community of State sáwọn ìgbà wọn lọ́wọ́ pẹ̀lú ìmọ̀ wọn ti dùn wọn sí tẹ́ẹ̀tẹ́ bá. Muslim community of Ọ̀yọ́ State ìkan nínú wọn ni bàbá wa Barrister Bilal Akéwùgbẹ́rú jẹ́ so bígbà tí ó jẹ́ pé àwọn gan ni a fi jẹ oyè ni torí pé bàbá ìwúlò ní gbogbo ọ̀nà fásitì Muslim community igun kan ni wọn àti ìráyè yẹn dín ní ìsìn wọn ò fẹ́ wá programu wọn fẹ́ fi mẹ́sẹ̀jì báyẹ̀ jẹ́ ní mọ̀mọ́ òru ni wọ́n lé ìkan kíkọ ni o àtàyà Kùránì àwọn àti Kùránì ìjọ lẹ̀kọ́ ni o wọ́n sáré nǹkan tí wọ́n sá máa ń gbogbo gbà oríire lálọ́yọ̀ ṣe o oríire ọ̀ṣọ́ bàbá wa Alhaji Kúnlé Sani bí ìgbà tó jẹ́ pé àwọn ẹbí jẹ̀ mọ́mọ́ Ọ̀yọ́ nínú wọn sàn dọ̀ ni so bí wọ́n ṣe bí bàbá mọ́mọ́ Ọ̀yọ́ ṣe wúlò nígun káàkiri ẹni tí àwa tá a jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀yọ́ tá a gbàdọ̀ dáadáa òun ni mọ́mọ́ Ọ̀yọ́ àfẹn tó bá yọrọ ẹ̀sẹ̀ yìí wọ́n carry everybody along so èyí ò ní wọ́n ti jí tí a bá gbọ́ yín tí a bá gbọ́ yín nù kí yóò lò kó fi pátẹ́ lómi ìlara nítorí òun ní ọ̀rọ̀ ọbọ̀lọ́ rẹ̀ kọlẹgbanu kò ní ibi ẹ ti kéwú bí àwọn àdùn ṣe ṣe dùn àwọn àdùn àwọn èèyàn máa sáà di wa tó ti bí àwọn àtàwọn àbáwá nùlù wọn sì jọ ṣe pọ̀.
لا إكراه في الدين Ẹ̀hẹ́. ولتبين الرشد من الغي